inú ogun lọ bí àwa sí ó ti yẹ yín gbogbo fèkì irọ́ tó ń pa yẹn fèkì irọ́ ló ń pa o ò ní oògùn ò ní nǹkan kan rárá níjọ́ kìíní àná tó ń bọ́ abẹ́ inú ilé tó ní bọ́ bá pé mẹ́wàá wà pa mẹ́ẹ̀ẹ́dógún wà pa méjìlá mélòó ló panu wọn ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ọkọ̀ fẹ́ fi nǹkan tí ò ṣe tiẹ̀ fẹ́ gbà sọ́wọ́ ni ó lè dẹ̀ ni ẹ́ iṣẹ́ tẹ́lẹ̀ ẹlẹ́ni ṣe sílẹ̀ òun ni ló fẹ́ jẹ ó lè jẹ́ o ò lè jẹ́ torí kò lè rọ̀ ẹ́ lọ́rùn torí irú àwa yìí iṣẹ́ tá a ṣe sílẹ̀ ìwọ ló fẹ́ jẹ lọ́sàn-án gan yẹn wẹ́wò kó lọ wábi jókòó sí má jẹ́ ká máa gbúrò dáadáa tó ń ṣe ẹ mọ́ torí tó wà ń kó Yorùbá tó wà ń kó wọn sí wàhálà ni kìnní tó ń ṣe wá tó ń ṣe wá gbọ́n ó nàgbára ohun tó ń ṣe yẹn ó nẹ́mìí ẹ̀ èèyàn kì í dájagun irú àwa tó wọ̀ lójú kọ́ yìí a bá wọn di ogun ni nínú ogun lọ bèrè Abẹ́òkúta lọ bèrè ogun tábẹ́òkúta jẹ́ àtọ̀ nínú ogun lọ bí àwa sí ó ti yẹ yín gbogbo fèkì irọ́ tó ń pa yẹn fèkì irọ́ ló ń pa o ò ní oògùn ò ní nǹkan kan rárá níjọ́ kìíní àná tó ń bọ́ abẹ́ inú ilé tó ní bọ́ bá pé mẹ́wàá wà pa mẹ́ẹ̀ẹ́dógún wà pa méjìlá mélòó ló panu wọn ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ọkọ̀ fẹ́ fi nǹkan tí ò ṣe tiẹ̀ fẹ́ gbà sọ́wọ́ ni ó lè dẹ̀ ni ẹ́ iṣẹ́ tẹ́lẹ̀ ẹlẹ́ni ṣe sílẹ̀ òun ni ló fẹ́ jẹ ó lè jẹ́ o ò lè jẹ́ torí kò lè rọ̀ ẹ́ lọ́rùn torí irú àwa yìí iṣẹ́ tá a ṣe sílẹ̀ ìwọ ni ló fẹ́ jẹ lọ́sàn-án gan yẹn wẹ́wò kó lọ wábi jókòó sí má jẹ́ ká máa gbúrò dáadáa tó ń ṣe ẹ mọ́ torí tó wà ń kó Yorùbá tó wà ń kó wọn sí wàhálà ni. Sunday Igboho ìgbà wo ló wá ìgbà wo ló di alágbára ìgbà wo ló di alágbára òun sọ fún gbogbo àwọn ọmọ sọ lórí social media ìwọ nìkan ló jagun Mọdákẹ́kẹ́ òun pè bàn lókè èmi náà ò kéré náà Mọdákẹ́kẹ́ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí àwọn ò kéré Mọdákẹ́kẹ́ ìgbógun Mọdákẹ́kẹ́ yẹn gan ọmọ ọdún mélòó ni ẹ́ nígbà yẹn tó ń sọ pé òun pè bàn lókè àwọn bàbá wa tó wà ní Alágbàgún ẹni tó bá jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́ Alágbàgún street ló ń pè ní Alágbàgún àwọn bàbá wa lónìí orúkọ báyìí ló ń jẹ́ Alágbàgún àwọn bàbá yẹn gan wọn ò pè ìbọn lókè wọn ò pè ìbọn ní òkè níbo ni wọ́n ti rágbára tiẹ̀ tó sọ fún òun pè ìbọn ní òkè àwọn ẹ̀gbọ́n tiwa tó wà lókè Ẹ̀sọ́ ẹni tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ ẹ lọ sóde òkè Ẹ̀sọ́ làjà àwọn ẹ̀gbọ́n tiwa ni nígbà ayé wọn àwọn tó jagun Mọdákẹ́kẹ́ nìyẹn wọn ò pè ìbọn lókè àwọn ẹ̀gbọ́n tiwa agbékú ẹni tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ agbékú wọn ò pè ìbọn lókè ìwọ ọmọ àtọ̀rìn wá ń sọ pé òun pè ìbọn lókè ìwọ ló jagun Mọdákẹ́kẹ́ níbo ni wọ́n ti rágbára tiẹ̀ níbo ló ti rógùn tó ń lò tó sọ pé òun pè ìbọn lókè béèrè lọ́wọ́ ẹ pé kí nìkan tó lé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ kí nìkan tó gbé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ só dédé kúrò ní Mọdákẹ́kẹ́ ní ṣe ọ̀kadà ló ń gùn ní Mọdákẹ́kẹ́ kí nìkan tó ṣe ní Mọdákẹ́kẹ́ tó gbé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ ṣe gbàdúrà pé wọ́n ń bá kú yàn lẹ́gbẹ̀ẹ́ títì wọn ò ní rórí bẹ̀ mọ́ ẹ ti gé orí ẹ ti lọ tà nìkan tó gbé ẹ kúrò nínú Mọdákẹ́kẹ́ nìyẹn Sunday Igboho nágbára ọ̀pọ̀ àwọn dìndìnrín àwọn sùfáyò ọ̀rọ̀ social media ọ̀rọ̀ orí social media náà máa tẹ̀lé ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ti jagun rí tó bá dáhùn hàn bàn lókè ibo ló ti hàn bàn lókè ibo ló ti ń pè bàn àwọn tó wà lórí afẹ́fẹ́ wà máa pè bàn Sunday Igboho ìgbà tó sọ pé òun pè bàn lókè nígbà tó wá kẹ́ mọ́lé kí ló tó pè ìbọn tó gbọ́ orí sílẹ̀ tó bẹ́ẹ̀lẹ̀ tó gbàbẹ̀ lọ sí Benin Republic kí ló tó pè ìbọn ó kàn sẹ́mi àwọn èèyàn lófò ó dùn mí gan fún àwọn tán pa nínú ilé ẹ̀ ó kàn sẹ́mi wọn lófò àwọn dìndìnrín àwọn òpònú àwọn dìndìnrín àwọn tí ò mọ kankan àwọn yẹn ló ń tẹ̀lé ẹ̀ tó ẹ pé àwọn yẹn mọ̀ ẹ́ ni wọn ò ní tẹ̀lé ẹ̀ nínú gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ̀ ní ìsìn ọmọ Mọdákẹ́kẹ́ mélòó ló wà nínú wọn torí gbogbo wọn ti mọ̀ pé lẹ́nu ní ẹ́ Mọdákẹ́kẹ́ lèmi tí mo sọ̀rọ̀ yìí torí mi ò rí pé o wà nínú ná 1 to 30 àwọn tó jagun Mọdákẹ́kẹ́ ò sí nínú wọn bí mo ṣe kéré mi ò lè sá fún ẹ Sunday tíjà bá jọ pawápọ̀ mi ò lè sá lọ kó sọ̀rọ̀ ẹ wà ń ta ẹnu social media àwọn dìndìnrín àwọn sòfáyò àwọn yẹn náà ń tẹ̀lé ẹnu Sunday ẹ̀yin dìndìnrín ẹ̀yin òpònú ó yẹ kẹ́ ti mọ̀ pé irọ́ ni Sunday ń pa Sunday tó ló fẹ́ gba Yorùbá lẹ̀ Sunday tó wọ inú igbó ó wọnú igbó ìwọ warrior killer ẹ wọnú igbó àwọn Fúlàní àwọn ọmọ 19 years náà yẹn cartridge lásán náà yìí tún yín o tẹnibọdì kó tápìn lọ rẹpẹtẹ àwọn OPC ọmọ tó bá wọ OPC lónìí ní Mọdákẹ́kẹ́ tó bá wọ ọmọ OPC lónìí ní Mọdákẹ́kẹ́ n ò gbọ́dọ̀ yín cartridge fún kí cartridge mu n ò tí yìn sọ fún yín o cartridge náà yìn fún yín o èmi tí mo wá nídìí ilé ọdẹ gan tí mo wá nídìí ilé ọdẹ bí mo ṣe dóre mi ò gbọ́dọ̀ yín cartridge fún mi kí n sọ wípé bóyá wọ́n yìnbọn fún mi Sunday àwọn sùfáyò tó ń tẹ̀lé ẹ̀ wọ́n ò tí mọ̀ pé ẹlẹ́nu ní o
ìjọ tó máa mọ̀ pé ẹlẹ́nu ní ìjọ yẹn ó yẹ kẹ́tẹ́ ti mọ̀ báyìí nǹkan tó ṣẹlẹ̀ sí nínú gbọ́tẹ̀ wọlé ó yẹ kẹ́tẹ́ ti mọ̀ pé rọ́nù ń pa fáwọn ìwọ tó ń pè bọ́n tó ń pè tó wà ń lọ sórí afẹ́fẹ́ ọ̀sọ̀ tó wà ń lọ nínú afẹ́fẹ́ wà á mọ̀ pé tán àwọn yẹn bọ́dọ̀ kàkàkàkàkà tó rí bọ́n pè wọ́n yẹ cartridge àwọn ọmọ 19 years àwọn ọmọ 19 years lásán wọ́n yẹ cartridge fún yín ìbọn dẹ̀ mú yín ẹ̀ẹ́dẹ̀ ráwọn ọmọ yẹn mú ó ṣe mí láàánú gan o ó ṣe mí láàánú fún yín o ẹlẹ́nu ní Sunday o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má tanra yín o ẹ má gbọ́kànlé ẹni tí ò yẹ kí ẹ gbọ́kànlé o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fẹ̀mí àwọn èèyàn wa ẹ má jẹ́ ká fẹ̀mí wọn wéwu o Sunday kò ságbára kankan lọ́wọ́ kò lágbára tó lè sà fún ilẹ̀ Yorùbá o